ẹgbẹ́ àwọn wo ló ń lu Muyideen nígboro, àwọn wo ni ò jẹ́ kí Muyideen ó lè rìn freely mọ́ nígboro tó ṣe pé everywhere tó bá ti rìn sí báyìí àlùbami lókù tí wọ́n ń lù ọ̀rọ̀ yìí ti wá dójú ẹ̀ pátápátá. Muyideen ti padà fọwọ́ ara ẹ̀ fa wàhálà, ó ti fọwọ́ ara ẹ̀ fa jọ̀gọ̀dì, ó ti gungi kọjá ewé lórí ọ̀rọ̀ Pastor Gabriel. Eléyìí ti wá lágbára ẹ̀yin èèyàn. Àwọn wo ló ń lu Muyideen nígboro? Ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ àlàyé tí Madam Ajike Ndupe ṣe nípa báwọn kan ṣe lọ ń sọ̀nà dé Muyideen nígboro tí wọ́n jẹ́ kó rìn freely mọ́ tó ṣe pé kódà bodyguard ganan ni Muyideen gbé káàkiri tó ń protect ẹ̀ tó bá ti fẹ́ jáde báyìí. Àṣé gbogbo mo lè sọ̀rọ̀, mo lè wí, mo lè tò tí Muyideen ṣe látijọ́ ọjọ́ yìí. Àṣé àwọn kan wà ní kọ̀rọ̀ tán bá pàìlì ẹ̀jọ́ pé nígbà tí ó bá rọ kòkó ẹ̀ tó kún dáadáa àwọn wà dá sẹ̀ríà wọ àwọn fún. Eléyìí lágbára ẹ̀yin èèyàn. Àmáwòwò gan-an ni wọ́n gbéṣẹ́ rán tí wọ́n ń dá sẹ̀ríà fún Muyideen nígboro tí wọ́n jẹ́ ó lè rìn kó lè yan fanda bí ọlọ́ba bó ṣe fẹ́. Eléyìí lágbára. Kí n má gbà wá lákòókò púpọ̀ jù, ẹ jẹ́ n gbé fọ́nrán Madam Ajike Ndupe wọlé ká jọ gbọ́ àlàyé tí wọ́n ṣe nípa báwọn kan ṣe lọ ń sọ̀nà dé Muyideen nígboro tí wọ́n ń lù lálòbami ní gbogbo ibi tí wọ́n bá ti pàdé ẹ̀. Fọ́nrán yẹn rèé, mò ń padà bọ̀. Mo sọ tèmi fún Mr. Muyideen, mo ní àwọn báwọn kan tí ò ṣe láìkì yín mọ́ pẹ̀lú àwọn wà kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀, mo ní bẹ́ẹ̀ àwọn kan náà sì nífẹ̀ẹ́ yín, mo ní but ṣẹ́yìn gan rẹ́dí àti change. Ó dẹ̀ lóhun ti change, ó lóhun ò ṣe dáadáa mọ́, òun ṣe gbogbo. Mo ní until tèmi bá rí pé lóòótọ́ ẹ ti change. Mo ní àwọn kan rán mi sí yín tán láwọn fẹ́ help yín, so nọ́mbà wọn ti wà lọ́wọ́, account number Mr. Muyideen ti wà lọ́wọ́ mi. Ẹ̀yin tẹ́ bá feel pé ẹ fẹ́ help wọn, bọ̀ wọ́n sì wà lórí pé wọ́n sì ń wò wọ́n lọ́wọ́ pé ṣé máa change, ṣé wọ́n ní ta tẹ́tẹ́ mọ́. Bọ̀ láti gbà wọ́n láwọn ò ta tẹ́tẹ́ mọ́, ṣé wọ́n wà dáadáa mọ́, láwọn ò wà dáadáa, wọn ò báyàn jà, láwọn ò báyàn jà, so wọ́n sì wà lọ́wọ́, wọ́n sì ń wò wọ́n lọ́wọ́. So kò tó jẹ́ kí mi ti post account wọn nìyẹn. So fẹ́yìn tẹ́ bá fẹ́ láti ràn wọ́n lọ́wọ́, tá bá fọwọ́ ọ̀tún bọ́ ọmọ wí ká fi tòsì famọ́ra. Ta ni o ṣẹlẹ́ṣẹ̀ nínú èmi àti yín? Ṣáwa náà mọ́ ni? Ẹ̀jọ̀ ṣáwa yìí náà mọ́ ni? Ṣé kò níbi tẹ́yìn náà tẹ́ ti mú Ọlọ́run bínú ni? Wọ́n ìtàkùn àyàyàn tá fi ya ìkà. Tá fi ya ìkà. Ẹlòmíì dẹ̀ pé rẹ̀ lábíamọ́, pé rẹ̀ lóbìnrin, wọ́n dẹ̀ dájú. Ṣé believe pé ọmọkùnrin yìí wọ́n ní kò lè dárìn, wọ́n ní ṣe lọ́wọ́ àtàkì tó fẹ́ ṣe léṣe ní Muyideen yìí. Wọ́n ní níṣe ni wọ́n lọ́wọ́ àtàkì, ọ̀nà kò lè dárìn bó ṣe wà yẹn, ọ̀nà wọ́n tún wá láti gba èèyàn tó fẹ́ pọ́n tó ń sanwó fún láti máa ẹjọ́ kí ló dé tẹ́ fẹ́ pa bọ̀bọ̀ yìí. Ṣojú pé ó bá òun àti Pastor Gabriel wọ́n jọ ní àṣemáṣe. Ó dẹ̀ sọ fún wọn, Ọlọ́run má yẹ kẹ́ ẹ fàrọ̀ yìí débi tágbára ní òní ká. Wá ìtàn lọ́wọ́ àtàkì bọ̀bọ̀ yìí. Wọ́n lẹ́ni wọ́n náà ti àtàkì tó bí ẹ̀mejì mẹ́ta. Kí ló dé? Ok, wọ́n ní ẹ jẹ́ kí n ka kọ́mẹ̀ntì ẹnìkan bí. Wọ́n ní but he has to stop telling lies on Agbala Gabriel. Ok, that is why àtúnṣe lọ́wọ́ attack Mr. Wumi Gracious. Ṣé ẹ gbọ́ ní táwọn náà tún sọ ń bí? Ẹjọ́ kí ló kàn yín gan? Ṣé ẹ wà ń bẹ̀? Ẹ̀yin àti Agbala Gabriel ràn yín iṣẹ́, ṣó ràn yín sí, ṣó ràn yín jáde? Lẹ́yìn tẹ́ ń dá wàhálà lẹ́yìn náà ni. Yes, how do we know that is a lie? God bless Tasalami ni wá yín tì. Báwo lẹ ṣe mọ̀ pé nǹkan tí bọ̀bọ̀ yẹn ń sọ irọ́ ni? Ṣé ẹ wà ń bẹ̀ ni? Ẹjọ́ tó ló ń bá wa ṣèdájọ́ tó bá wa ọ̀rọ̀ yìí yóò máa sú mi o. Èmi àti yóò sí ń bẹ̀. Sí láàrin àwọn méjì náà jọ dá nǹkan pọ̀. Ẹ̀lùkú mẹ́dẹ́ṣẹ̀ wà. Ẹ jẹ́ ká ní ìbẹ̀rù Ọlọ́run ẹ̀yin èèyàn yìí. Ẹ jẹ́ ká ní ìbẹ̀rù Ọlọ́run. Tí ìbínú Ọlọ́run gan bá dé sórí èmi àti yín gan lè gbà. Ṣáà wà ń bẹ̀ nígbà tí ìṣù wọn jọ ń ṣẹlẹ̀. Tó jọ pamọ́ láàrin gbogbo wọn ṣáà jọ wà ń bẹ̀ ni. Èmi àti yín ò sí ń bẹ̀. So Ọlọ́run ò dẹ̀ fi wá ṣe onídàájọ́ ẹnìkankan. Èmi ò sí ń bẹ̀. Èmi ò dẹ̀ ní ṣèdájọ́ ẹnìkankan. Ṣó ti yé yín? Bọ̀ tèmi mọ̀ ni pé ká wá peace. Kò ṣe nǹkan kan lórí social media mọ́, kò ṣe nǹkan kan, kò kọrin, kò ṣe anything gan mọ́ náà. Lẹ́yìn pé wọ́n lọ bá ṣe wọ́n lọ bá ṣe àkáǹtì àbí nǹkan, that's all. Ẹjọ́ ṣé kó má wàá gbáyé mọ́ nítorí pé ẹ ló ti ṣẹ̀ yẹn? Ṣé kó má gbáyé mọ́ ni? Ṣé kó lọ kú ni? Ṣé
náà kú ni ṣe báwa náà bímọ àwa náà lábúrò náà tẹ bá ní wọn ní parí ọ̀rọ̀ wọn tán bá padà bá wọn parí ìjà yín bó lẹ máa fojú síná ẹ̀yin online lọ yìí tẹ bá ní wọn ní parí ẹ̀ tán bá padà bá wọn ṣètò ọ̀rọ̀ yẹn bó lẹ máa wà gan bẹ́ẹ̀ ni àwọn agbọràn dùn kí ló dé tí Àgbàlá Gabriel bá wà tẹ bá believe pé ó fẹ́ má Àgbàlá Gabriel ṣé òun lọ́lọ́ tó fẹ́ má Àgbàlá Gabriel wà lẹ́ni who is Muyideen tó fẹ́ má Àgbàlá Gabriel wà lẹ́ tọ́lọ́ bá ní pé Àgbàlá Gabriel lè kó lọ́lẹ̀ fẹ́ nìkan kan ṣùgbọ́n gbogbo nǹkan tá a bá ń ṣe jẹ́ ká máa fọpọlọ ṣe nǹkan tá a bá ń ṣe o ẹ jẹ́ ká máa fọpọlọ ká dẹ̀ máa fi òye Ọlọ́run ká máa fi ṣe torí gbogbo wa kò sẹ́ni nǹkan tó mọ ọ̀la ẹnìkan kò mọ ọ̀la èmi àti yàn àmọ́ ilẹ̀ tó máa mọ́ lọ́la bí Muyideen bá fi pòun lè ṣe búburú fún Àgbàlá Gabriel ṣọlọ́run Ọlọ́run máa wòran ṣọlọ́run ò ní ṣèdájọ́ ẹ̀ ni Ọlọ́run ló máa ṣèdájọ́ oníkálukú ẹ ṣe jẹ́ ká fi ìdájọ́ sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ṣèdájọ́ oníkálukú ni bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé òun fi pé tóun lè ṣe ni pé kó ṣèkà fún mọ́ Àgbàlá Gabriel ẹ jẹ́ kó múra sí iṣẹ́ lọ́hùn ní ṣèdájọ́ ni tó bá lè jẹ́ pé Àgbàlá Gabriel ló bá wò pé yá kóun náà fi kankan rẹ́ Muyideen jẹ iṣẹ́ lọ́hùn ní ṣèdájọ́ oníkálukú ni iṣẹ́ owó oníkálukú ló máa ṣèdájọ́ oníkálukú kẹ́ lọ níyẹn at the back of your mind gbogbo ọ̀rọ̀ ẹnu tá à ń sọ yìí a lè máa jàǹbátá ká kàn máa gbẹ́nu kiri ẹnu lásán nìyẹn bẹ́ẹ̀ kọ́kọ́ bá kú lẹ́nìí bẹ́ẹ̀ ni tó bá wọkọ̀ tó lẹ́nìí iṣẹ́ ọwọ́ ẹ̀ náà máa fi ṣèdájọ́ ẹ̀ ṣe gbọ́ Muyideen ò kì í ṣe ọmọdé iṣẹ́ ọwọ́ ẹ̀ lọ́wọ́ máa fi ṣèdájọ́ ẹ̀ tó bá kú lẹ́nìí ó máa gbàdájọ́ lọ́dọ̀ Ọlọ́run so wúwà ta lèmi àti yín tá à ń ṣèdájọ́ ẹnì kankan Àgbàlá Gabriel bó ṣe wà yẹn Ọlọ́run máa fi iṣẹ́ owó kálukú á fi ṣèdájọ́ ẹ̀ ni Ọlọ́run mọ ìkọ̀kọ̀ gbogbo wa bẹ́ẹ̀ ni Ọlọ́run mọ ìkọ̀kọ̀ oníkálukú ó dẹ̀ máa ṣèdájọ́ oníkálukú pẹ̀lú ìkọ̀kọ̀ ẹ̀ ló máa fi ṣèdájọ́ pẹ̀lú iṣẹ́ ọwọ́ èmi àti yín ló máa fi ṣèdájọ́ wa ọ̀rọ̀ ẹnu kọ́ eye service kankan pọ́ wẹ́n èmi ni mo ṣe báyìí èmi ni mo ṣe kẹ́ ẹ gbàgbé Ọlọ́run kì í ṣe màjí ṣé Ọlọ́run dẹ̀ kì í ṣe alábòsí lèmi àti yín bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ wà social media alábòsí ló pọ̀ jù ní gbogbo wa torí pariwo ọjà nìkan lè máa tẹ̀lé mọbi tọ́rọ̀ ti ń bọ̀ tọ́rọ̀ bá ti wáyé wa tábà mọ̀ pé àmọ́ tó deep tá àmọ́ tí ò yé wa ẹ ṣe jẹ́ ká filẹ̀ fọlọ́run kọ́ lọ́run ṣèdájọ́ wọ́n ìta máa crucify èèyàn kan Àgbàlá Gabriel ti ṣẹ̀ níbì kan ó ti apology àti dáríjì tó yẹ tẹ́ dáríjì Muyideen náà ó ṣẹ̀jú bẹ́ẹ̀ ṣó pààyàn ni tẹ́ fi lè foríjì tó fẹ́ di pé ọlọ́wọ́ àtàkì wọn ni wọn ò jó lọ ṣó kò lè dárìn kò lè lọ sí ṣọ́ọ̀bù ẹ̀dá pé ló wà lọ́wọ́ ẹ̀ tí wọ́n ti wá ní kẹ́nìkan máa ṣọ́ tó máa fáwọn tó ń ṣọ́ lówó torí kíni kí tá lè jẹ́ kálá tó yẹ pé àwọn táàdẹ tá à ń tẹnu mọ́rọ̀ táwọn àwọn alágbọ̀ràn ọ̀dùnrin rẹ̀ ni àwọn alágbọ̀ràn ọ̀dùnrin ni tá a bá fẹnu tá a bá ṣe bẹ́ẹ̀ àwọn ènìyàn máa àtàkì òun lọ́ máa gbèjà ẹni tó yẹ kọ́ máa lọ gbèjà pásítọ̀ wọn fẹ́ àtàkì bọ̀ tó máa lọ lu bọ̀bọ̀ yẹn pánkọ́ tán bá nà pánkọ́ ṣẹ́jẹ́ òsì lórí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ nu pa ẹ̀ nímọ̀ pé èèyàn lẹ fẹ́ nu pa bọ̀bọ̀ yẹn ẹ̀yin kàn jókòó sí ẹ̀mọ̀ká bẹ́ẹ̀ lẹ́yìn lẹ jókòó sí tẹ́ ń ṣèdájọ́ àwọn tó máa ṣèdájọ́ owó fún wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ ẹ̀ ń bẹ̀ àwọn yẹn ń lé mú kiri Kudirat Idowu God bless you àwọn yẹn ń lé mú kiri wọn lọ́wọ́ àtàkì ẹ̀ káàkiri kò lè dárìn ẹ dákun èrè owó àwọn tó fẹ́ fún lówó oúnjẹ èlò náà fẹ́ fún bọ̀bọ̀ yìí tó fẹ́ kà ẹ jẹ́ ká ro dáadáa àwa náà bímọ àwa náà lábúrò ó serious o ẹ̀yin èèyàn eléyìí lágbára o but àwọn wo gan-an ni pásítọ̀ Àgbàlá Gabriel ò gbéṣẹ́ rán tí wọ́n ń jíṣẹ́ àwọn wo ni pásítọ̀ Gabriel ò gbéṣẹ́ rán tí wọ́n lọ ń sọ̀nà de Muyideen nígboro tí wọ́n jẹ́ kó lè yan fanda bí ọlọ́ba torí freedom ni Muyideen lòun fẹ́ kó tó kò lọ́dọ̀ pásítọ̀ Gabriel tó wá di pé wọ́n tún wá jẹ́ oní freedom ẹ̀ nígboro báyìí bẹ́ẹ̀ mi dẹ̀ rò pé bóyá pásítọ̀ Àgbàlá Gabriel rán kankan nínú iṣẹ́ nínú wọn o mi rò wípé pásítọ̀ Gabriel gbéṣẹ́ rán anybody láti máa bóun gbèjà nígboro kán máa sọ̀nà de Muyideen kán máa dá sẹ̀ríà fún lóòótọ́ ó ṣàṣìṣe sọ́dọ̀ pásítọ̀ Gabriel tó bá sì ti mẹ̀gbí ẹ̀ lẹ́bi kó sì tọrọ dáríjì lọ́wọ́ pásítọ̀ Àgbàlá Gabriel but àwọn tó náà lù káàkiri yìí mi rò pé pásítọ̀ Àgbàlá Gabriel gbéṣẹ́ rán wọn àbí kí lẹ rò ẹ̀yin èèyàn ẹ jẹ́ tiẹ̀ wọ́ndà kọ́mẹ̀ntì fídíò yìí ká kọ́mẹ̀ntì kan sí méjì ká gbọ́ nǹkan táwọn èèyàn náà sọ nípa kínní. Commenter kan Wumi Gracious ó ní but he has to stop telling lies on Àgbàlá Gabriel exactly ó náà mo ṣe ni pé tí Muyideen bá ti mẹ̀bi ẹ̀ lẹ́bi kó kàn jáde kó ṣàtúnṣe kó dẹ̀ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ pásítọ̀ Gabriel gbogbo àwọn ọ̀rọ̀ tó dẹ̀ sọ tí ò lẹ́fídẹ́ǹsì sí tó fi parọ́ mọ́ pásítọ̀ Àgbàlá Gabriel kó sọ kó ní kán foríjì òun kó dẹ̀ yí àwọn ọ̀rọ̀ yẹn padà kó lóun parọ́ mọ́ wọn ni that is it
and everything dẹ̀ máa tán but lílù tán wá lọ ń lù ní ìgboro kò yé mi torí mi rò pé Pastor Agbala Gabriel gbéṣẹ́ rán anybody láti máa gbèjà àwọn máa lo Muyideen ní ìgboro. This is serious ẹ̀yin èèyàn. Another commenter Lawal Ayọ̀bọ́lá òun náà ní Muyideen ló lọ sí Ọ̀yọ́ tó tún ti Ọ̀yọ́ bọ̀ o. Òótọ́ ni Muyideen ló lọ sọ́yọ́ tó sọ̀yọ́ bọ̀ òun ló ládégún òun náà ló tún ládé ògún mọ́ nígbà tó ń enjoy lọ́dọ̀ Pastor Agbala Gabriel kò complain for anybody ìgbà tó sì yá náà ni ó lóun fẹ́ freedom òun. Gbogbo àná la dẹ̀ mọ̀ wípé tí ìbáṣọ pẹ̀lọ́pẹ́ Pastor Agbala Gabriel ta ló mọ Muyideen ọ̀pọ̀lọpọ̀ àwọn philanthropist náà ti máa rìn kọjá lábẹ́ that same bridge sí Pastor Agbala Gabriel ti rí Muyideen yìí tí wọ́n dẹ̀ tiẹ̀ wo side ẹ̀dẹ̀ pé wọ́n á ti ronú pé káwọn ràn lọ́wọ́. Ọ̀pọ̀ àfáà ọ̀pọ̀ pastors náà ti kọjá ń bẹ̀ yẹn tí wọ́n ti rí Muyideen tí wọ́n kọ́ bí ara sí. Bẹ́ẹ̀ ìgbà tó lọ́n sọ wípé yóò rà àánú gbà lọ́dọ̀ Pastor Agbala Gabriel Ọlọ́run ní kí wọ́n rí. Nígbà tó rẹ̀ sì ti di bó ṣe dà tó jáde tó bẹ̀rẹ̀ sí nípa àwọn oró oríṣiríṣi mọ́ Pastor Agbala Gabriel òun ló lọ̀yọ́ òun ló tún tọ̀yọ́ bọ̀ but still gbogbo lílù àlùbami tí wọ́n náà lu Muyideen tó bá ṣe pé lóòótọ́ ni pé bẹ́ẹ̀ lórí kò yẹ kó rí bẹ́ẹ̀ níṣẹ́ ló yẹ kánkàn bá sọ̀rọ̀ pé ó yá wá lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ẹni tí ó ṣẹ̀. Kí Pastor Agbala Gabriel náà sì ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún Muyideen kí gbogbo ohun tó ń rùn kó tán nílẹ̀. Ṣé lóòótọ́ ni wọ́n lu Muyideen gẹ́gẹ́ bí nǹkan tí Madam Ajike Ndúpẹ́ sọ àbí kò rí bẹ́ẹ̀? Kí lè rò tiyín ẹ̀yin èèyàn mi ẹ máa bá mi jù sí comment and ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online TV lórí ayélujára Facebook link tó wà lábẹ́ fídíò yìí máa gbé yín débẹ̀ from there ẹ̀ tún máa gbádùn wa lọ́lọ́kan òjọ̀kan títí dìgbà míì ó dàbọ̀.